Ramat jẹ́wọ́, ẹ̀rù ń bà mí láti padà sílé ọkọ mi, ẹ tú wa ká. Iwájú onídàájọ́ Ahmed Ajumobi tilé-ẹjọ́ kọ̀kọ̀kọ̀kọ̀ Area Court tó wà ní sẹ́ńtà ìgboro nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara ní àwọn tọkọtaya méjì kan, abilékọ Ramat Ibrahim àti ọkọ rẹ̀ ọ̀gbẹ́ni Ibrahim Ayinla gbé ara wọn lọ. Ẹ̀sùn tí ìyàwó tí í ṣe olùpẹ̀jọ́ fi kan ọkọ rẹ̀ ni pé kò sí ìfẹ́ mọ́ láàrin àwọn àti pé ẹ̀rù ń bà òun láti padà sí ọ̀dẹ̀ ọkọ òun nítorí kò sí ààbò fún òun látàrí ojúsàájú tí ọkọ ń ṣe láàrin òun àti orogún òun. Fún ìdí èyí, ó ní kí adájọ́ tú ìgbéyàwó ọdún 25 tó wà láàrin àwọn ká. Ó ní, olúwa mi, ọ̀rọ̀ mi kò pọ̀ rárá nílé ẹjọ́ yìí. Ohun tí mò ń fẹ́ gan ni pé kí kóòtù tú ìgbéyàwó tó wà láàrin èmi pẹ̀lú ọkọ mi ká, kí kálukú wa máa lọ láyọ̀ àtàlàáfíà. Mi ò ṣe mọ́, kò sífẹ̀ẹ́ kankan láàrin àwa méjèèjì mọ́. Ẹ̀rù ń bà mí láti padà sínú ilé ẹ̀, kò sí ààbò fún mi látàrí ojúsàájú tó ń ṣe láàrin èmi àti orogún mi. Mi ò sì níṣẹ́ lọ́wọ́ láti máa fi gbọ́ bùkátà àwọn ọmọ mi. Mo fẹ́ kí àwọn ọmọ ṣì wà lákàtà rẹ̀ fúngbà díẹ̀. Olùjẹ́jọ́ Ibrahim Ayinla ní òun náà ti ṣetán láti kọ ìyàwó òun sílẹ̀ tó bá lóun ò ṣe mọ́. Bẹ́ẹ̀ ló ní òun kò gbọdọ̀ rí nílé òun mọ́ láéláé kó má bàa tún fẹ̀sùn mìíràn kan òun. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 24 oṣù kínní ọdún yìí, adájọ́ Ahmed Ajumobi sọ pé ó ti hàn nínú ọ̀rọ̀ olùpẹ̀jọ́ pé wọn kò ríjà náà parí láàrin ara wọn. Báyìí ni adájọ́ tú ìgbéyàwó tó wà láàrin Ramat Ibrahim àti Ibrahim Ayinla ká nílànà ẹ̀sìn mùsùlùmí. Ó pàṣẹ kí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó wà láàrin wọn wà lákàtà ìyàwó nígbàkúùgbà tó bá fẹ́. Ó ní kó máa lọ wo àwọn ọmọ náà ṣùgbọ́n kì í ṣe nílé ọkọ rẹ̀ tó kọ̀ sílẹ̀ yìí. Adájọ́ tẹ̀síwájú pé àkọ́bí wọn àti èkejì ti dàgbà tó láti fọwọ́ ara wọn yan ọ̀dọ̀ ẹni tí wọ́n bá fẹ́ lọ́kàn láti máa gbé láàrin bàbá àti ìyá wọn. Ó pàṣẹ pé kí olùjẹ́jọ́ máa gbọ́ gbogbo bùkátà bí owó oúnjẹ, owó iléèwé àti sísan owó ìtọ́jú nílé ìwòsàn àwọn ọmọ márààrún nígbàkúgbà tó bá rẹ̀ wọ́n. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.